Exactly. Ọlọ́run á jẹ́ kí ìfẹ́ yẹn kó rinlẹ̀ láàrin yín ẹ̀yin bàbá wa. Nǹkan táwa ọmọ yín fẹ́ nìyí. Bẹ́ẹ̀ni. Táwọn ogunlọ́gọ̀ oúnjẹ jẹ. Thank you, kábíyèsí. Mo kíwákíwá mo kíwákíwá o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kòwé kò ó ní mò ń jẹ́ ìkan lára àwọn bàbá wa kábíyèsí nínú ìpàdé tí wọ́n ṣe kọjá ẹ̀ ó ní wọ́n ti sọ̀rọ̀ yẹn nígbà tí mo gbọ́ inú mi dùn ayọ̀ mi kún torí pé gbogbo àwọn important things tó ṣe wá àrùn tó ń ṣe àwọn ọmọ Yorùbá ó ní àwọn bàbá wọ̀nyí ni wọ́n tákù gbogbo ẹ̀ wọ́n bá tí àwọn ilé ìtàn lè ṣe síta ń bẹ̀ àgbẹ̀ òní tán lórílẹ̀ o ṣe gbọ́ kábíyèsí mi yẹn wọ́n láwa Yorùbá ti wà too wasteful jù we are too wasteful kí ló dé a máa sọ wípé kò sówó ìwọ̀nba owó ta bá ní pàtì yìí ni competition ẹ bá mi bèrè lọ́wọ́ Yorùbá àwa Yorùbá kí ló dé tá à ń ṣe competition pàtì ok ìwọ tó jẹ́ wípé à ń bẹ Ọlọ́run nìyẹn àrágọ́ Ọlọ́run ló wọ ọmọ wèrè ó ń tọrọ nǹkan tó ń ṣe iṣẹ́ tó ń ṣe sálárì ẹ kéré bísínẹ́sì ẹ ó ń bá yí ṣùgbọ́n èèyàn kan tó mọ̀ bó àkùrọ̀ tiẹ̀ ti lómi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí tó mọ̀ ibi tó ti rówó tó ti ṣiṣẹ́ tó ti lówó tó ní connection tó ní gbogbo ẹ̀ wọ́n wá ṣe patí wọ́n láwọn shut down Lagos State àbọ̀ shut anywhere ìwọ náà tó já àǹbẹ̀ Ọlọ́run bíi tiwa báyìí ni ìwọ náà wà ló fẹ́ kí party tiẹ̀ jẹ́ talk of the town kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀ bí ààyè ẹ̀ bá yọ kò sí nǹkan tó ní tẹ́ ẹ bá bímọ tí ààyè ìkómọ ò bá tí ì yọ kò sígbà tẹ́ ẹ ò lè ṣe é ẹ lè tí ò bá padà wá yọ gan ẹ lè padà fi ṣe bẹ́ẹ̀dẹ̀ tọ́lọ́run bá wá kẹ́yìn kẹ́ ẹ fi lépo tí kẹ́ fọ̀nà roka ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ni mo ti máa rí tán máa bímọ wọn ò rówó oúnjẹ tọmọ gan máa jẹ wọn tí mọ ìyá ọmọ gan àwọn òbí ló máa ṣe oúnjẹ tán máa ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ bímọ wọn á ṣe oúnjẹ wá máa fún tá ń bọ́ ọkọ tá ń bọ́ yàwó ṣùgbọ́n nínú ẹ̀ náà àìkòsíkòsí ẹ máa ní dandandandandan ẹ fẹ́ ṣèkómọ ẹ wá máa pe gbogbo family and friends àgàgà yín tẹ lẹ́bísà abroad ẹ máa task everybody mo ti rí èèyàn tó jẹ́ pé ó bímọ mi ìmọ̀gbà tó jọ plan àti ìyàwó tán jọ lóyún ṣùgbọ́n ìgbà tó bímọ tán pè mí èmi náà bá wọn yáyọ ọmọ pé kinní kan ló di pé Yèyé Dára ẹ̀yin náà ni o ẹ̀yin ojú yín là ń wo ojú ẹ ṣe máa wojú mi torí Ọlọ́run kí ló kan ojú ti tèmi nínú pé bímọ ṣebí agreement á wà láàrin ìwà àtọkùnrin akọ àti ìyàwó pé òkè o a fẹ́ bímọ ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ bímọ tẹ́tí lọ́mọ kan sílẹ̀ tẹ́tí láwọn ọmọ tẹ́tú fẹ́ bímọ ẹ ti mọ̀ pé ti ní nǹkan tẹ́ máa fi gbọ́ nìyẹn wọ́n ètè ṣe máa wá gbé bùkátà yẹn sọ́run èèyàn tó ń gbé bùkátà tó mú bùkátà tiẹ̀ tó ń gbé tó ń ba yí
àbẹ̀rù pé kò séèyàn tí ò ní bùkátà ni. Anyway, ṣé rí the way ta ṣe ń waste owó lórí ọ̀rọ̀ pàtí nílẹ̀ Yorùbá àtàṣọ múmú, a ní láti stop ẹ̀. Òun ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ń pariwo ebi ń pa yín because ìwọ̀nba owó ní orí social media yìí náà ìmọ̀ye yín tó ti empower. Owó yẹn ìmíì tó bá ṣí ṣọ́ọ̀bù yẹn tó kọjá síbẹ̀, ìgbà yẹn ló máa mọ̀ pé gbogbo aṣọ ẹbí tán bá mú pátápátá òun náà ní láti mú tòun, òun ò ní yàtọ̀. Kò rí owó tẹ́lẹ̀ kò mú o, kò kí ẹ o. Bọ̀ ìwọ̀n bá ṣéǹjì yẹn kò mọ̀ wípé owó tó bá mú bó bá ní 1 billion naira dání, tó bá yọ 1 naira ń bẹ̀ ṣe mọ̀ pé kò pé 1 billion mọ́. Owó tó bá dẹ̀ ń ṣi tó bá ṣiṣẹ́ sí ìwọ̀n kó tó dijú kó tó là báyìí, ó ti tán. Ó ti tán. Ẹ jẹ́ ká wọ ọmọ Yorùbá ká rọra ṣe. The way ta ṣe waste owó ti pọ̀ jù. The way ta ṣe waste owó ti pọ̀ jù. The way ta ṣe máa mú aṣọ ẹbí tẹ́ bá wo inú ilé ẹlòmíràn pẹ̀lú aṣọ ẹbí. Oh God Almighty. Aṣọ ẹbí ta dẹ̀ ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ yìí tó bá ti rà, ìjọ pátí tó bá ti wò ó tún lè wọ́ lọ bòmíì mọ́ kàn wá useless. Wà wá aṣọ ẹbí ẹlòmíì, aṣọ ẹbí 50,000 naira, a fi more than 100,000, a fi ran. Ẹ wá mú stáìlì oríṣiríṣi torí party 4 hours yẹn ẹ ṣe gbogbo ẹ kì í rò wípé after that party ǹjẹ́ tún ilé máa fi aṣọ yìí kẹ́ máa fi wọlé. Ẹ bá ti lò lẹ́ẹ̀kan ẹ ti mọ̀ pé àgàgà celebrity ẹ ti mọ̀ pé any party tẹ́ bá lọ, any occasion tẹ́ bá lọ, èyí tẹ́ ti wọ̀ níbì kan ẹ lè padà wọ̀ mọ́. As a celebrity wọ́n á máa wò pé ṣé ò láṣọ ni, ò repeat aṣọ, ò repeat bàtà, ò repeat this, ò repeat bó jẹ́ gap orí gan wọ́n á lóun repeat ẹ̀. Ẹ jẹ́ ká take it easy. Ẹ wá ṣá máa fẹ́ páṣípáṣí everything. Ẹ wá máa sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò. Ó dà. Kéré o. Bàbá Kéwòn ní lọ́jọ́ bí wọn. Wọ́n láwọn ò gba party o, àwọn ò ṣe party. Ẹ tẹ́ jẹ́ ká fún wa. Ọlásùnkànmí Masha, wọ́n ní this is a special public announcement. To the glory of God Almighty, I shall be turning 67 years on this planet Earth. On 3rd of March 2024, ìyẹn ìní, ṣé ní àbọ̀là? A joyous day for me that many of my friends and associates across the globe usually joined with me and my family to celebrate. My fans, both home and abroad, always make the best out of that day in history. Gbogbo wa la mọ̀ wípé àjọ̀dún ọjọ́ ìbí bàbá wa Ọ̀túnba K1 the ultimate kì í ṣe kèrèmí. Gbogbo àgbáyé fans wọn, ẹbí ará ọ̀rẹ́ náà máa celebrate party á lọ bẹ̀rẹ̀bẹ̀ oríṣiríṣi. Now that the day is near and inside of me, there is nothing much happening in our country, Nigeria, to warrant me celebrating at this point in time. Bàbá K1, ẹ kú àròjinlẹ̀ o. Ẹ kú àròjinlẹ̀ torí tírúwà yìí bá ń sọ pé kí ló ń dùn nínú ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń ṣe pátí àgàgà nínú Nàìjíríà bẹ́ẹ̀. Aláìdáná máa fi wá ṣe. Ṣùgbọ́n ṣé Nàìjíríà rẹ́rìn lọ́wọ́ tá wà yìí débi tó máa kó síta tó máa máṣọ ẹbí kiri? Aṣọ pátí tó fẹ́ ṣe yẹn tó ò bá ṣe ṣán ló máa kú ni. Ṣé tó ò bá ṣe nísìnyí ò tún ìlè ṣe nígbà míì tó tún máa lárinrin ju ìgbà yìí lọ tó sì máa san ẹ́ tó bá lówó ẹ̀? Why not if not? Ṣùgbọ́n mo kàn fẹ́ kó láròjinlẹ̀ ni wípé pátí wo ló ń ṣe níbi tí ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń sunkún ebi pa wọ́n tí wọn ò róúnjẹ jẹ. Nǹkan tó bá mú irú bàbá wa Ọ̀túnba K1 the ultimate tí wọ́n bá sọ wípé ọjọ́ ìbí wọn àwọn ò celebrate torí ìgboro rẹ́rìn. Kí ni celebration party táwọn ń ṣe níbi tí ebi ti ń pa ogunlọ́gọ̀ tí wọ́n ń sunkún tán róúnjẹ jẹ? Ó sì mọ̀ pé ọmọ bàbá olódòdẹ náà ni wọ́n. Many people are praying for survival at this point. To feed well is a big issue for many. And as someone that benefits from many of these people crying and lamenting, I shared in their pains and see no reason I should be celebrating. K1 the ultimate. Wọ́n ní àìmọye àwọn èèyàn náà ń gbàdúrà báyìí tó jẹ́ wípé wọ́n kọ́ tiẹ̀ máa róúnjẹ ẹ̀ẹ̀kan ní èdè kó wọnú dáadáa kó sọ̀kalẹ̀. Wọ́n pọ̀ bàjẹ́. Kò sóúnjẹ ara ni àwọn èèyàn. K1 wá ní Ọ̀túnba K1 wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lament business ń collapse. Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe business ní owó wọlé. Gbogbo wọn yìí dẹ̀ ni wọ́n máa ń fi ìwé pé bàbá K1 the ultimate tó bá ní àṣìṣe Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣìṣe. Tẹ́ bá ní ṣíṣe Ọlọ́run ní jẹ́ ká rógun àṣìṣe. Tí ọ̀pọ̀lọpọ̀ bá ní ṣíṣe tẹ́ fẹ́ celebrate kankan
occasion ẹ máa fìwé pé bàbá K1 the ultimate, ṣùgbọ́n bàbá wa sọ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa fìwé pé àwọn táwọn máa wá kọrin tá ń yẹ yín sí níbi occasion yín, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí náà ni wọ́n ń lament pé ebi ń pa wá ebi ń pa wá ń sìn, ṣé inú ẹ̀ ní káwọn ti wá sọ wípé àwọn ń ṣe birthday? kí ni reason tí àwọn lè give fáwọn èèyàn pé this is the reason why táwọn ṣe fẹ́ celebrate birthday wọn? Ìwọ tó bá mojú tó mọ́ra ó jẹ́ farabalẹ̀ kan tó bá mú irú Ọ̀túnba K1 the ultimate tó ń pariwo síta pé àwọn ò ṣe party birthday o torí pé ìgboro rẹ́rìn ebi ń pa àwọn èèyàn, party wo làwọn fẹ́ máa ṣe láàrin ibi tí ń pa àwọn èèyàn tára ń ní àwọn èèyàn, ibẹ̀ ni wọ́n ti ń ṣe làwùlàwù kiri, ìgbà yẹn ni wọ́n fẹ́ show off. Àwọn tó ń ṣe lọ́jọ́ kìíní àná tó jẹ́ wípé gbogbo pátí láti máa ń rí wọn, wọ́n á fi owó, wọ́n á fi gbàyàwó oníyàwó oppressor, wọ́n sọra wọn d'oppressor torí àyè tí wọ́n wà. A pè wọ́n a sọ́sọ́sọ́sọ́ a wíwíwíwí wọ́n lájá ló ń gbó lẹ́ni báyìí, ṣé ara wọn ò balẹ̀? Gbogbo àwọn táwọn lè ṣaláì lọ sí pátí wọn, táwọn lè ṣaláì àtẹ́ǹdì, ibo ni gbogbo wọn wà? Wọ́n ti fẹ́ lọ, ṣé wọ́n rántí wọn mọ́? Ẹni àwífọ̀ ọba jẹ́ ó gbọ́. Yes, I agreed that what our country is passing through now is not permanent and government is trying in a possible way to get things fixed. And I believe God Almighty shall open ways and better direction for the leadership of our dear country. I hereby implore and request all my loved ones, instead of coming to celebrate, eat and drink at this time, please choose this my coming birthday celebration to help someone nearer to you. K1 the ultimate ẹ ṣe yìí o. Ó ní èyí tẹ́ fi máa wá, tẹ́ máa kó owó wá, tẹ́ máa mú oríṣiríṣi gift, tẹ́ máa organize party fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kẹ́ ẹ lo opportunity owó tẹ́ máa fi ra gift wá fún wọn, tẹ́ fi máa organize birthday, tẹ́ máa jẹ, tẹ́ máa mú fún birthday wọn. Wọ́n ní kẹ́ ẹ lówó yẹn kẹ́ fi help àwọn tó bá súnmọ́ yín, tó close mọ́ yín àbí tó tiẹ̀ close mọ́ yín nínú street lẹ́gbẹ̀ẹ́ lé ní kò jẹ́ dandan ẹbí ẹnìkan àti dẹbí kan náà mọ́ ìran Yorùbá lásìkò yìí. Ìfọwọ́sowọ́pọ̀ wa ló ṣe pàtàkì. Ẹ jẹ́ ká jọ rọra wa lọ́wọ́. Gbogbo ẹ̀yin olówó ọmọ Yorùbá tó wà ní both home and abroad, a fẹ́ rí pàtì yín. Bó jẹ́ ní village yín lẹ ti lè ṣe ni ẹ organize, bó jẹ́ gàrí náà ni ẹ lè sọ pé kẹ́ fún àwọn èèyàn lówó kí wọ́n ra bag of rice. Àìmọye yín ẹ lówó burúkú, aláwọn olówó burúkú láàrin wa, ṣùgbọ́n àwọn olówó àárín wa pátí nìkan ni wọ́n máa ń support wa fún. Àwọn ọmọ èèyàn ò lè rówó, sọ pé wọn ò rówó school fees sọ́kó lọ bọ́lọ́pọ̀lọpọ̀ àwọn olówó àárín ilẹ̀ Yorùbá, wọn ò ní dá sí ẹ. Wọ́n á máa post ẹ ni wọn ò ní help ẹ. Bó o lọ bólówó àárín wa pé kànjọ kan support ẹ kó fẹ́ ṣe business báyìí, they will never support you. They will never listen to you or give you that support. Torí èmi rí nírí wípé ẹ̀yin tẹ́ lówó yẹn wicked. Ẹ ṣáà ń fẹ́ kó jẹ́ wípé ẹ máa wà láyé yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á máa ṣàlẹ̀ jẹ níwájú yín lábẹ́ yín. Ẹ wá máa ríra yín bí Ọlọ́run. Ẹ kẹ́kọ̀ọ́ látara nǹkan tí K1 sọ. Ọ̀rọ̀ eléyìí mú ọ̀tẹ̀ sí ẹ̀fọ̀tẹ̀ kúrò ń bẹ́ẹ̀ jẹ́ ká face reality sánsan. Celebrity mélòó ní Nàìjíríà tájọ mọ̀ ló fẹ́ ṣe birthday tí ó ever sọ̀rọ̀ nǹkan báyìí. Ṣé bá rí ọ̀pọ̀lọpọ̀ tó yìí ṣe pẹ̀lú bébí ń ṣe ń pa àwọn èèyàn lóríṣiríṣi tó jẹ́ pé renovation ilé tí òkú ti sùn tó ti sin òun náà renovate kiri, ebi sì ń pa àwọn èèyàn. Owó tó lọ fi ń renovate ilé olóògbé níbi tẹ́bi tí ń pa àwọn èèyàn tó bá fi róúnjẹ tó ń pẹ́ fún gbogbo àwọn èèyàn, bí wọ́n ti ẹ̀ lanu ṣàdúrà fún yẹn Ẹlẹ́dàá wọn á máa ṣàdúrà, ooru tó ń jáde lára wọn á máa súre fún yín. Celebrity mélòó ló ronú débẹ̀ pé àsìkò yìí kọ́ lèèyàn ń ṣe làwùláwù? Òun náà sọ fún yín. Kábíyèsí yẹn náà tó tẹ sọ àsìkò yìí kọ́ lèèyàn ń ṣe làwùláwù. Ẹ máa nójú kẹ máa nítìjú ọmọ Yorùbá, ẹ jẹ́ ká farabalẹ̀. Pátí ṣíṣe wá ti pọ̀ jù, àti máa waste owó jù. Ẹni táwọn ọmọ Yíbò máa fi yín ṣe yẹ̀yẹ́. Ọmọ Yíbò tó bá lọ sí pátí àwọn ọmọ Yíbò wọ́n máa ń ka ẹran sórí orí oúnjẹ wọn ni, wọ́n máa ń wojú sáàfù ni. Ṣùgbọ́n Yorùbá ẹ̀ ni mo rí ẹ ṣe pátí táwọn èèyàn bá ń lọ pátí sí wọ́n máa ń gbé Ghana must go dání ni. Torí kò sí ìkọ́tà ẹ̀ ní ha tán, ẹ̀ hẹ́dìyẹ, ẹ̀ ti ha petrol, ẹ̀ ha diesel. Kílẹ̀ ẹ̀há tán ẹ máa bá mi kọ́ sábẹ́ comment section àwọn bọ́ ṣe ń hàn kan. Èmi ò sọ pé bẹ́ẹ̀ ṣe ń hàn kan ò dáa o, ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń kó tẹ́ ẹ̀ hàn yẹn ẹ jọ nítorí Ọlọ́run kí ló dé tẹ́ ẹ̀ support àwọn èèyàn kẹ́ ẹ̀ empower àwọn èèyàn.
ṣé oògùn lẹ fi ń ṣe níṣẹ́ fi gba kádàrá wọn ni? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fúnra sí yín o. Àsìkò tí tó tá máa gbógun ti ẹ̀yin onípatí òfò àtàdánù tẹ́ ẹ̀ mójú tẹ́ ẹ̀ mọ́ra nílẹ̀ Yorùbá. Ó dẹ̀bẹ̀ ni wípé ẹ ti fi patí yẹn ṣe nǹkan míì. Ìwọ náà tó òrò jẹjẹ tó tí mọ̀ nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ lọ́la, tó jẹ́ pé gbogbo aṣọ ẹbí tó bá ti jáde ló máa mú. Ẹ̀yin celebrity ẹ lọ wá ìtìjú níbi tí ìtìjú bá wà. Ẹ jẹ́ ká ẹ máa ní ìtìjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ilé ayé ò ṣe about you alone. Ẹ ti ẹ̀ máa ní jẹ́ kí àpò ìrònú yín kó má bòdò lọ, kẹ́ máa rí àròjinlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin celebrity ilẹ̀ Yorùbá, if you cannot give to the society ní this crucial time tó jẹ́ wípé láìsí Ọlọ́run àti àwa, you can never be somebody. Then ẹ fi tiyín ṣe tiyín. Fíìmù tẹ́ ẹ̀ ń ṣe jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ bá lọ reduce ẹ̀, nǹkan mi à ṣe yín o. Ọ̀rọ̀ tó wà lẹ́ is not about film. Gbogbo ilé tẹ́ ti ń ṣe sílẹ̀ láti jọjọ́ ẹ̀ wọ́n àìmọye tán tí wò. Tẹ́ ẹ̀ bá ṣe fíìmù gan in the next 2 months kò tí ì sí wàhálà kankan tó wà ń bẹ̀. Ẹ fi wá lọ́rùn lẹ̀. A ní ẹ bọ́ síta kẹ́tí ẹ̀ show love wípé aráàlú o àti ẹ̀ mọ̀ pé situation wà ńlẹ̀ o, àwa náà fi fún yín o, nǹkan kan ò pé kinní kan, gbogbo yín ẹ ń ṣe bẹ́ẹ̀ ni pé kinní, ṣùgbọ́n every weekend bẹ́ẹ̀ la máa rí yín tẹ́ máa ránṣọ òfò, tẹ́ máa fẹsẹ̀ gbálẹ̀ kiri from one party to the other, ẹ̀ tún wá ní nítìjú, ẹ̀ tún máa upload ẹ̀ ní ìgbà tẹ́bi ń pa àwọn èèyàn, ẹ̀yin á máa ṣe yàlẹ̀, ẹ̀ máa pín ọtí, ẹ̀ máa mú oúnjẹ òfò àtàdánù, ẹ̀ máa kó jẹ, ẹ̀ máa rọ́ mi ní party, ẹ̀ máa lẹ́yìn show off. Láròjinlẹ̀ ibi yóò ṣiṣẹ́ dáadáa. Afẹ́fẹ́ yẹyẹ ti kó sí ayé yín. Kò dé ṣe pé báyé yín náà ṣe rọrùn tó nìyẹn o. Ọ̀pọ̀lọpọ̀ yín náà pọ̀pọ̀rìpọ̀ ìyà tó ń jẹ aráàlú ó pọ̀ ju èyí tó ń jẹ yín ó pọ̀ ju èyí tó ń jẹ aráàlú lọ. Ṣùgbọ́n ó kàn wá tini lójú ni pé gbogbo ẹ̀yin celebrity àgàgà ẹ̀yin onímúvì kò síbi kankan fún ìtẹ̀síwájú nǹkan rẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti wúlò tá a ti rí yín láyé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tó máa gbógun ti wá, tó máa gbógun ti ran Yorùbá, iwájú ẹ̀yin ni number 1. Ojú òsì tì yín, ẹ ò sì pé àrò àtọ̀dọ̀fín náà yín kẹ́ ẹ bá sọ̀rọ̀. Ẹ get out of here. Ìmí yìí máa ṣe fíìmù nínú yín tí ò ní rí single 1 view. Ẹ tí mọ̀ kankan. Ẹ show kẹ́ proof fáwọn ará. Ṣé béèyàn ní K1? Ṣé popular tó K1 ní? Ṣé celebrity ju K1 ní? Tí wọ́n bẹ tí màá yí bá lè, tí bàbá ìbá lè sọ wípé torí bẹ́ẹ̀dẹ̀ àwọn, a sì mọ̀ pé yín náà lẹ máa kún bẹ̀, wọ́n ní ẹgbẹ́ lé yín ọ̀ọ́bì. Àwọn alábòsíá ojú ayé náà dẹ̀ ní eye service ní oil finger ní bádé. MC nìyẹn. Gbogbo ìgbà tí owó wà lọ́wọ́ ẹ̀ tẹ́rí pé owó ń bẹ, agbára wà lọ́wọ́ ẹ̀, bí eṣinṣin lẹ máa ń ṣe, bí ìgbà tí ìrà bá bo ṣúgà ni. Kí lágbára kúrò ń bẹ̀ fún toró ní challenges. Ìgbẹ́ là ń fẹ́ wé mélòó nu yín ló dẹ̀ ń pòsì ẹ̀ mọ́, dádì yín dádì mélòó ló dẹ̀ ń dádì ẹ̀ mọ́ ń sìn. Báyé yín ṣe rí nìyẹn. Tí K1 bá wá sọ wípé jọ́ bí òun ẹ má wá ṣe eye service fóun, ẹ má organize surprise birthday òfò. Owó tẹ́ máa fi ṣe surprise birthday tẹ́ máa fi ra gift wọ́n ní ẹ lọ fún àwọn èèyàn. Ṣé rí pé the same thing la jọ ń sọ èèyàn torí ẹ bá pé tó láròjinlẹ̀. Ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ rádaràda lẹ máa bá kiri. Ó wà lára yín. Ẹ ń gbọ́. Màá tútù kálẹ̀ kan sọ ní I hereby implore and request all my loved ones instead of coming to celebrate, eat and drink at this time. Please choose this my coming birthday celebration to help someone near to you to at least secure a better living at this critical period of our nation's travails, to share however small the gift to people. Give back to the society. Ti take lọ́wọ́ wa. Give back. Tẹ́ bá kóra yín jọ, mi ìmọ̀ye tẹ́ lè task ara yín tó yẹ kó ní anybody yín lára. Kẹ́ fi give back gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá. Èkìtì, Oǹdó, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn, Lagos state. Kẹ́ gífù bó jẹ́ kọ́ọ̀pù ráìsì kankan lẹ́lẹ̀ ṣe sínú kinní ni. Kẹ́ máa pín ipé ẹ̀yin Yorùwúdù ilẹ̀ Yorùbá o, ẹ̀yin náà fi fún wa o, ẹ̀yin náà ẹ ṣe support o. Ṣé ó ti pọ̀ jù ni? Ṣé ó ti pọ̀ jù? Àfi kán máa show off òfò àtàdánù lórí social media. Ó wà lára yín. Only God Almighty shall replenish your pockets in multiple folds as you choose to get along with me on this. I thank you immensely, and I shall live to appreciate you all so very much till my last day on this planet Earth. Olasukanmi Ayinde Adesanya Masha MON K1 the Ultimate. Oluomo of Lagos, Mayego of Yoruba land, Olori Omoba Akile Jebu. Màá wá fi eléyìí gbà nídìí fún yín. Kẹ́ tútù gbọ́ lẹ́ẹ̀kan sí.
wípé kì í ṣe àwa nìkan là ń pariwo pé afẹ́fẹ́ yẹ̀yẹ̀ fẹ́fẹ́ rí tìyín ó ti mú ìsọlẹ́nu síta, ó ti ń ní everybody lára. Nǹkan tó bá mú lára àwọn kábíyèsí ọba wa nílẹ̀ Yorùbá tó ń condemn ìwà ṣìṣìṣìṣì yín, pàtí ṣíṣe every day every minute, aṣọ ẹbí máa waste owó, alẹ́ ẹ̀dẹ̀ máa rí wọn, ẹ rí wọn gbé owó bàǹbà báyìí, wọ́n á dẹ̀ máa lẹ́mú lórin lójú agbo, ẹlòmíì á máa ṣèkọ́ báyìí, wọ́n á dẹ̀ ná owó ní ibi tí ebi ti ń pa àwọn èèyàn táwọn èèyàn ò róúnjẹ jẹ. Àìmọye àwọn èèyàn ló máa ń pè mí tán máa ń sọ pé tán bá ń ṣe patí Nàìjíríà, àwọn oúnjẹ tán dàkù tán jẹkù tẹ́ ẹ jẹ ní patí tẹ́ ẹ jẹ tán, òun lọ́pọ̀lọpọ̀ àwa wọ́n gbé láìlọ́ọ̀nù bọ́ ti ń da àmàlà àtẹ̀gúsí náà máa da bọ́ ti ń da iyán àtẹ̀gúsí náà máa da àmàlà àtẹ̀wédú, wọ́n máa dà pọ̀ mọ́ra sínú náílọ́ọ̀nù, bẹ́ẹ̀ náà máa da jollof rice mọ́, náà máa da fried rice mọ́, náà máa da oríṣi, kò sí nǹkan tán ní dàpọ̀. Ṣèbí láyé ìgbà kan gbà tẹ́mi kéré wọ́n máa ní ajá náà wọn náà nínú ilé, nígbà yẹn òtítọ́ dẹ̀ ni ajá náà ló ń gbé fún, ṣùgbọ́n lónìí báyìí kò sájá mọ́. Ṣé èèyàn tí ìròyìn jẹjẹ débi tájá ń jẹ? Gbogbo àdàlú ẹlẹ́wà tó kójọ sínú nylon, wọn ẹlòmíì ni wọn ò ní tí jáde, tó bá jáde nínú patí yẹn síta ẹ rí wọn níbi tó ti péjọpọ̀ wọn á gbé sílẹ̀ báyìí, èyí tọ́wọ́ ẹ bá bù bó ti ń bu rẹ́ẹ̀sì ló máa bu àmàlà ló máa bu iyán. In that kind of society ibẹ̀ lẹ́yìn kan ti máa ṣe làwùlàwù kiri ilẹ̀. Ebi ń pa yín bọ̀, ebi yẹn ò ní kẹ́ má lọ ṣe patí, kò ní kẹ́ má máa ṣọ ẹbí, ta lẹ́rù epo fẹ́ wá sìn yín kú gan-an. Ṣé wọ́n ní wọ́n wálé ayé wá sinmi ká má sinmi àwa tá wà lábúrọ̀dù ni? Èèyàn mélòó gan la fẹ́ ṣe fún? Ṣé èrò ipa gbígi owó sẹ́yìn ilé tó jẹ́ pé tẹ bá ti pètè nídìí owó, àwa lọ́bẹ̀ á lọ ká owó yẹn, àwa sẹ́ǹdì ẹ̀ sí yín. Àwa náà ṣiṣẹ́ bẹ ní makumbi ni ìgbádùn tí ọ̀pọ̀lọpọ̀ yín gbá ní Nàìjíríà, àwa tá wà lábúrọ̀dù àgbádùn 1% ẹ̀. And that is one of the reasons why there are a lot of our celebrity tí wọn ò lè gbé lábúrọ̀dù, because wọn ò lè ṣiṣẹ́. Ìgbésí ayé fẹ́fẹ́rítì ìwọ tó bá gbé lábúrọ̀dù ò lè ráyè gbogbo fẹ́fẹ́ every now and then show off picture, ẹ lọ pátí, ẹ ṣe kinní kan, ẹ jó, ẹ ṣe gbẹ́, kò sáyè ń bí, ayé ò sí lábúrọ̀dù. Ní ti ẹ̀sọ́ ti London ó wà dáadáa, ní America, Germany ó boring gan ni, and I love it. Wọ́n ṣe pátí dáadáa ń bí iná o, bọ̀bọ̀ bá ṣe fẹ́lẹ́ ayé ẹ̀ ni. Ẹ jẹ́ ká ṣọṣe náà, ó ti ń pọ̀ jù. Nǹkan tó bá mú kéwọ̀n tó ní kẹfò ń lẹ̀, owó tẹ máa fi celebrate òun, ẹ lọ fáwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ lé yín, bí ará ọ̀rẹ́ yín, àìmọye àwọn tẹ́bi ń pa ń bẹ̀, go and give it to them. Ẹ má dà bùkátà ayé yín sí wa lórí, kẹ́ máa live fake life lórí social media. We are fucking tired of that. Everybody ti ń lament ń ṣe ojú ti fẹ́ ṣe tó fẹ́ tì yín. Ìlòmíì sì máa ṣe patí tẹ́ máa jẹ̀bi nǹkan tá máa fojú yín rí, ṣẹlẹ̀ kì í gbọ́rọ̀ bọ̀rọ̀. Ẹ jẹ́ àtúgbọ̀ lẹ́ẹ̀kan sí. Epo pupa. Igi ìtaní. Wọ́n kò wọlé ni. Ní ìlú ẹ̀. Àwọn ọmọ wa ò ṣiṣẹ́. Àwọn ọmọ ti bí ilé bàbá kan wà níbi tó máa tọ́jú àwọn gbogbo àwọn wàhálà ìwà kóòtù. The democracy that we have, all hands must be on there. That is a shame. Ọlọ́run á jẹ́ kí ìfẹ́ yẹn kó rinlẹ̀ láàrin yín ẹ̀yin bàbá wa. Nǹkan táwa ọmọ yín fẹ́ nìyí. Táwọn ogunlọ́gọ̀ òjò ń jẹjẹ. Thank you, kábíyèsí.
So ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ nínú àlàyé kékeré tí mo ṣe. Èèyàn tó bá bínú yín, tó bá bí nínú, ẹ má bínú o. Ṣùgbọ́n tó bá ní pé bákan, mo rò wípé ohun tí a jọ ń sọ yìí òtítọ́ ni. Gbogbo nǹkan tó bá lè ṣe, má dúró fún fámílì. Àìmọye gbogbo wa pátápátá, ṣé gbogbo wa náà là ní fámílì tí yà ń jẹ ńlé ni. Yàtọ̀ fún fámílì, colleagues ńkọ́, ọ̀rẹ́, ẹbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Go and learn how to give to people. Ẹ̀yin celebrity ilẹ̀ Yorùbá, ẹ yé ṣe làwùlàwù mọ́. Go and learn how to give to people. Kò ń ṣe owó tán máa fún yín tó jẹ́ pé fáǹsì yín ló máa fún yín tẹ́ máa bọ́ síta lórí social media. Tẹ́ ẹ fẹ́ ṣe give away, ọ̀pọ̀lọpọ̀ give away yín owó yín kọ́, fáǹsì yín náà ṣe é. Kí lẹ̀yin gan give to the society? This is my question. Ẹ̀yin èèyàn mi, tí mo bá wá bí mo bá ṣe sọ, ẹ bá mi fi comment gbàǹdè. Ẹ bá mi share kó dọ́dọ̀ bàbá Afìdípọ̀tẹ́mọ́lẹ̀ Ẹlẹ́jẹ̀bú. K1 the ultimate. Èmi fi àsìkò yìí kí yín o. Happy birthday ọjọ́ ìbí yín o. Ṣé ní ni àbí lọ́la èké tó bá jẹ́ igba ọdún ìṣẹ́jú kan ni fún yín o. Ẹ ṣeun o. Má gbàgbé láti bá mi thumb up sí orí fídíò yìí. Sì bá mi pín káàkiri. Má jẹ́ ó dúró lọ́dọ̀ ẹnìkan. Wá drop comment sábẹ́ fídíò. Ire o.